ṣe làóró yóò. èyí tó ṣe ni yóò kúrè lé fọmọ. ohun abáṣe làóró yìí. èyí tó ṣe ni yóò kúrè lé fọmọ. mo tún pápá ńlá de sànmọ́rí tèwé tá a gbà. mo tún pápá ńlá de sànmọ́rí tèwé tá a gbà o. orin tuntun ti dé jọ ọmọ mi ẹgbẹ́ tí ó. ojú pápá orí àtẹ odò yìí ẹ wá gbọ́ orin tuntun. tìmúndí ẹ̀dàdé lè bá o. gbogbo ẹ̀yìn ọ̀sọ́rọ̀ ọlọ́mọge. gbogbo báyìí sí lọ́mọdé pẹ̀lú alága o. tómi dọ́tàrúgbò ẹ̀ gbọ́dọ̀ tuntun tó dé o. láti fújì ṣe ń bá tòdò tí mo tún gbé dé o. ọlọ́ládé òwúrọ̀ la máa wà. àyìndé ògùn òwúrọ̀ la máa wà o. jálẹ̀ ó sọ wájú òwúrọ̀ lọ ẹ ṣáàmì o. májá aláàbísà kan èèyàn ṣọláyé gbogbo wa o. láyé ọjọ́ sí bàbá mi lábùkọ́ ọkọ̀ o. àlàmúwádé adìyẹ kúkúrú kù. àbíwé pípọ́ àbíwé gàgàrà. tó bá ti ní òwúrọ̀ ẹsẹ̀ mẹ́rin ló fi ń rìn o. adéyìnmí ká tó bá dọ̀wọ́ ọ̀sán o. ẹsẹ̀ méjì ló fi ń rìn kẹ́ ẹ má gbọ́. tó bá wà dọ̀wọ́ wálé ẹsẹ̀ mẹ́ta ló fi ń rìn o. kí ẹ wà ládìyẹ gbogbo ayé kọ́kọ́ o. adéyìnmí ká ní àyíndé owó ọlọ́ládé mi. ẹ̀sìn gbé ṣàlàyé fún wa bàbá àmúdá. àkùkọ bàbá mi ní tí mò ń sọ ò tó ń fẹsẹ̀ mẹ́rin yìí o. lọ́jọ́ òwúrọ̀ kẹwàá gbọ́ o. ìyẹn nígbà dáadáa yé. táwọn fọwọ́ pẹ̀lẹ́sẹ̀ ra o ní kékeré tàmà ń bẹ́lẹ́wé o. àyìndé tó bá tọwọ́ sọ o. ẹsẹ̀ méjì tó fi ń rìn náà. ìyẹn ní pátá bá rí báyìí sí o. táwọn rìn káàkiri káyé o. tó bá wà dọ̀wọ́ alẹ́ ẹsẹ̀ mẹ́ta tó fi ń rìn. ìyẹn ní pátá bá dàgbà o. ìyẹn ní pátá bá dàgbà o. dábàá ń tẹ̀ parí tí káyé o. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ aláwùrà. ọba má jẹ́ ń tẹ̀ pa àìlówó lọ́wọ́ o. ọba má jẹ́ ń tẹ̀ pa àìníláárí o. kálẹ̀ sàn wá tó rọ̀rọ̀ ẹ̀ gbogbo wa. ẹ̀bẹ̀ mo ń bẹ̀ lọ́wọ́ ọba tó láyé. tọ́ bá ń lówó ká bá wọn lówó. tọ́ba ń kọ́lé tọ́ba wọn kọ́ abímọ́lé wọn ní ìdẹ́kùn ẹ̀dá o. ọmọ rere ní gbogbo ẹ̀yìn fún ọ. òwúrọ̀ náà wà ó. sídìrú gbòdò mọ́ ẹ̀ àyè. tọ́ba ń gùn mọ́tò tó bá ti já láfẹ́ àbídí gẹ̀gàrà lójú títì. ọ̀pọ̀kúnlé ọ̀pọ̀kúndé. Rolls Royce àbí limousine. Bàálù tó ń fò lókè kò tọ́ sí gbogbo wa. ẹni bá ń bẹ̀rù ẹ̀ kò ṣàlẹ́ o. òwúrọ̀ náà wà ó. sídìrú gbòdò mọ́ ẹ̀ àyè. ó ka àwọn ìyàwó àsìkò alẹ́ ìgbẹ́gẹ́. ìbà fún ọlọ́run ọba àkọ́kọ́ ọlọ́run kẹyìn. ọba tó dá gbogbo ọba tó rí gbogbo ojú tójú kan ò lè rí. kábíyèsí aláwùrà láyé aláwùrà lọ́run. alápàdúpẹ́ aláyèdúpẹ́ nìwọ ọlọ́run olódùmarè ọba mi òdùmarè. ọ̀kan ṣoṣo tó dá ayé ọ̀kan ṣoṣo tó dọ́run. ọlọ́run tó mọ̀ wá ọlọ́run tó mọ̀ wá. ọba tó mọ ohun tá a fẹ́ jẹ́ ọba tó mọ ohun tá a fẹ́ yà. jọ̀wọ́ ọlọ́run olódùmarè má dà wá nídàkudà má yà wá nídàkudà. kábíyèsí rẹ ọlọ́run ìyanu
a fi gbogbo ògo fún a fi ìyìn fún ọ. Ìjẹ́ lónìí ilé ayé tó tó ilé ayé asán àfọwọ́bà fi sílẹ̀. Ohun màláyé jẹ́ mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n. Làálàá kòókò mo fẹ́ dọ́ba mo fẹ́ di ìjòyè mo fẹ́ di mínísítà mo fẹ́ di gómìnà mo fẹ́ dàrẹ orílẹ̀-èdè. Ilé ayé ilé asán làálàá kòókò ilé ayé asán bá ń sá àfọwọ́bà fi sílẹ̀ ni. Ní alákọ̀ọ́kọ́ mo fi àkókò yìí dárò lórí bàbá wa ọba ńlá kábíyèsí ọba tó jọba lọ bàbá wa Sàlíù Adétúnjí bàbá wa Ògúngúnnísọ̀ ó di gbére ó dàrínà kù ó tún dojú àlá bàbá. Mo wá fi àkókò yìí kí gbogbo àwọn ọmọ wọn lápapọ̀ ó bẹ̀rẹ̀ látorí Rahim Adétúnjí wádórí Abdulgafar Alhaji Adétúnjí bàbá Kabira wádórí Prince Déwùmí àti gbogbo ẹ̀yin ọmọ àti gbogbo ẹ̀yin àgbàlagbà àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò àti gbogbo àwọn olórí láàfin mo fi àkókò yìí kí gbogbo yín lápapọ̀ ẹ kú ara fẹ́ra kù. Bàbá wa dàgbà ó dògbó mo rántí lẹ́ẹ̀kan sí i àdúrà tí bàbá ṣe gbogbo àdúrà bàbá ló gbà pátápátá tí ò sí kankan tí ò gbà nínú ẹ̀ nítorí pé tí Alhaji Gafar tó bá pe bàbá Wálé Adétúnjí tó bá pe bàbá ń gbà yẹn á ní bá mi gbàdúrà pé kí n jọba Ìbàdàn pé nǹkan ẹyọkọ́ṣọ́ tó kù táwọn ń tọrọ ní àkókò yẹn nìyẹn. Àdúrà bàbá gbà ó wá sí ìmúṣẹ. Ọlọ́run atóbijù bàbá ti padà lọ sọ́dọ̀ àwọn òbí lọ sọ́dọ̀ gbogbo àwọn òwáṣẹ̀ àwọn bàbá ńlá wa tó ti lọ. Bàbá di arúgbó bàbá dàgbò dògbò àwọn àwórí àmàwíbà ọ̀nà gbòòlì. Bàbá ọ̀run rẹ o iwájú tẹ́ dojúkọ ní wákàtí ọ̀wọ̀ yìí níwájú àwọn màláíkà Ọlọ́run ó kọ yín nìkan pẹ̀lú Ọlọ́run báyìí nínú sàárè gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe ìwà rere tẹ́ ti hù àti ibikíbi tó lè ń kókù sí ọba àdáyé Ọlọ́run Olódùmarè kó jọ̀ọ́ kó bá dárí ẹ̀ṣẹ̀ jìn kó bá tẹ̀yìn sínú afẹ́fẹ́ rere. Mo fi àkókò yìí kí gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ mo fi àkókò yìí kí gbogbo ẹ̀yin aráàlú Ìbàdàn ní Ọ̀yọ́ State General ẹ mà kó àfẹ́rakù ẹ kú ọ̀rọ̀ èèyàn. Ikú eléyìí kìí ṣe ikú ìbànújẹ́ fún wa nítorí pé bàbá lámìlaka ká gbogbo ayé ọ̀run rẹ bàbá gbogbo àyè tẹ́ wà ń sìn ojú rere Ọlọ́run kó máa bá yín gbé kí ojú rere Ọlọ́run kó mú ẹ̀mí yín wọnú àlùjọ́nà fẹ̀rẹ̀dọ́sì ilé tọ̀nà tìlú tẹ́ fi sílẹ̀ ó dọ̀run rẹ o ilé àtọ̀nà àtìlú àti gbogbo òjòyè èyí tẹ́ fi sílẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run Olódùmarè ọba mi Olùmarè ọba mi Òṣùmàrè á jọ̀wọ́ abá mú ìlérò fún yín. Ọlọ́run ò ní ṣekú eléyìí ní àkúfà fáwọn ọmọ. Mo fi àkókò yìí kí Rahim mo fi àkókò yìí kí Alhaji Gafar Adéwálé Adétúnjí mo fi àkókò yìí kí gbogbo ẹ̀yin
àbúrò Adétúnjí àti gbogbo ẹ̀yin àgbà Adétúnjí àti gbogbo ẹ̀yin olórí ẹ̀yin màmá wa lápapọ̀ lóbìnrin lọ́kùnrin ẹ kú ara fẹ́ra kù bàbá wa. Oni tá bá rántí ẹni kú oni ẹjọ́ ẹjá rántí ẹni wà láàyè tí ń bẹ láyé. Ìjẹ́ pàwọ́ ni wọ́n kó ìjẹ́ ìwà wọn ni wọ́n hù ìjẹ́ kí ni wọ́n tí wọ́n fi délẹ̀ ìjẹ́ kí ni wọ́n ṣe nínú pa nínú ìdílé bàbá tàbí ìdílé ìyá ìjẹ́ kí ló ṣe nínú ìlú ẹ ìjẹ́ kí ni ohun gbogbo tó gbé ṣe nínú ayé. Ṣó wà nínú ayé lásán ni àbò wà nínú ayé láti bọ ohunkóhun tó bá ti rí láti bà á jẹ́. Kí ni ìṣòro ẹ máa dé èèyàn? Ọní tá a bá wálé ayé ó yẹ ká làmìlaka ká lápá ń bẹ̀. Àwọn Àwórì ló ní ọní kádàgbà kádògbò kánípẹ́lá yóò ṣe pàtàkì ṣùgbọ́n gbogbo bí ààyè tí bàbá ti ṣe rere sí Ọlọ́run Olódùmarè bá wa san wọ́n ní ẹ̀san rere ní dáradára. Mo rí arábìnrin Pretty Lady Àdùnní ọmọ bẹ́wà jẹ́ ẹ̀ta òkú mo rí Tóyìn Olóyèdé ẹ̀yin ará Àbújá. Ọlọ́run Olódùmarè jẹ́ nínú ọ̀rọ̀ tí mo ń sọ. Bàbá Adétúnjí kábíyèsí ọba Ìbàdàn. Bàbá ti ṣe èyí tó fẹ́ ṣe, ó ti fi èyí tó kù sílẹ̀. Ẹ̀rù bà mí láti bí àtàná tí mo ti gbọ́rọ̀. Nítorí bí àwọn ògbógi èèyàn tán bá fi mú ọ̀rọ̀ jáde nínú ayé tó jẹ́ prophecy wọn máa ń ṣẹ. Ó lè dá ọkàn rú. Nítorí ní àná ni mo wo program bàbá kan Pastor Tibetan nínú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ tó mú jáde wá sí ayé lánàá. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ èyí tó máa ṣẹlẹ̀ nínú ọdún year 2023 àbí year 2022. Bàbá yìí mú ọ̀rọ̀ yìí jáde. Ìdí èyí máa play díẹ̀ nínú prophecy bàbá yìí fún yín. Kẹ́ ẹ wò ó. Ní àná ni bàbá yìí sì sọ̀rọ̀ yìí. Àwọn àgbàlagbà ní àjẹkẹ́ lánàá. Ó ní ọmọ kú lénìí. Kidnapper today are from the 3 states. Then Ekiti is high. Ekiti ti gbàgbọ́dọ̀ fún Yorùbá. Then ìyá máa jẹ governor of state. Ekiti state. They no fit fire me. Then bó ṣe kó gbogbo àlùmọ́ọ̀nì wa lọ lé Hausa lọ́wọ́. Olúwa ló máa fọ́ lójú. Ó máa yarọ. Ọmọ tó lọ rà tó lọ adopt yẹn kó máa gbàdúrà kó máa tó kú lójú ẹ̀. Then ó rò pé bóyá wọn máa gẹ̀ẹ́tì owó lórí Kwari àbí nǹkan tó ń wà láti inú ẹ̀ ló máa ké o. Bọ̀tà yẹn ṣe wà fún láti ṣe kíni kó tún bá fáwọn ará Èkìtì. Then Afẹ́ Babalọ́lá kó jáwọ́ ní láti máa jẹ̀yàn gbèsè. He's one of the greatest person tí ó yẹ ká rẹ̀ kàn pẹ̀lú ẹ̀ but kò ń dúró lórí ọ̀rọ̀ ẹ̀ onírọ̀ ní Afẹ́ Babalọ́lá. Gbogbo nǹkan tí Amẹ́ríkà fi tá lọ rẹ̀ kì í ṣe tó lè mọ orí. He have the State of Art University but America helped him. But bó ṣe yẹ ẹ̀pọ̀ ẹ̀kọ́ ló yẹ kó máa yẹ̀pọ̀ yàn. Then kó ṣọ́ra ní ilé Ọ̀ọ̀ni kó má bàa kàbùkù. Then ilé Ọ̀ọ̀ni máa dàrú pátápátá maskata. Then kọ́ ni tọ́jú okó ẹ̀ sílé kó má bàa kàbùkù. Nǹkan tó gbé ká máa gbé ṣubú ibi tó ti jáde náà ló máa ti kọsẹ̀. Then ọba obìnrin máa wọ wàhálà. Ọba obìnrin run into trouble. And Lamidi Aláàfin should be winding up. Wọ́n ti gbé pósí ẹ̀ wá. So, and Ọba Ìbàdàn lọ tẹ́ni. Then kó máa tọrọ fún ìdáríjì. That's all. On your last note, once you. Ìdí èyí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn wòlíì Ọlọ́run ti rí pé bàbá ń lọ. Ṣùgbọ́n ní ìdàkejì, a dúpẹ́ fún Ọlọ́run pé bàbá ṣe dáadáa láyé. Ìjẹ́ wọ́n tó kù lẹ́yìn. Ìjẹ́ kí ni ìgbésí ẹ lórí ilẹ̀? Ìjẹ́ kí ni ìlàmìlákà ẹ lórí àwọn èèyàn ẹ?
ìjẹ́ kí ló gbéṣe lórí ayé ṣó ń ba ìlú jẹ́ ni ṣó ń jẹ́ ọmọ ọlọ́mọ gbé ni àbó ń túlé onílé nítorí pé òṣèlú làwọn èèyàn ń lò káàkiri ń sìn ín. ẹ̀sálẹ̀ àyàn ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti ń jẹun tẹ́ ẹ bá ti ń mu ẹ kì í rántí ẹnikẹ́ni mọ́. ìwọ̀nba nǹkan tẹ́ ẹ fẹ́ jẹun ní ìṣòro yín. ìjẹ́ kí ló gbéṣe nínú community ẹ. ìjẹ́ kí ló gbéṣe ìjẹ́ ikú dọ́jọ́ ìjẹ́ ikú dá ìgbà. ìjẹ́ ikú dá àkókò. bàbá wa Adétúnjí ẹni rè kábíyèsí ọba ńlá bàbá ti lọ. kí Ọlọ́run kó fọ̀run kẹ́wọn gbogbo ẹ̀yin ìjòyè tẹ́ tó kù pátápátá ẹ kú lédè bàbá ẹ̀yin gbogbo Ìbàdàn ní gbogbo ilẹ̀ Yorùbá ní àpapọ̀ ẹ kú lédè bàbá wa kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́wọn iwájú tó dojúkọ Ọlọ́run yóò dá ẹ̀yìn tí bàbá fi sílẹ̀ òun ni gbogbo ẹbí gbogbo ará àti gbogbo ìlú gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo onígbà ọláwo kí Ọlọ́run kó jẹ́ kí ẹ̀yin bàbá kó dára Ọlọ́run ní fi kó eléyìí ṣe àkúfà bàbá dàgbà bàbá dògbò mo wá bọ̀ lé ní wákàtí ọ̀wọ̀ yìí nítorí pé ọ̀nà ń bọ̀ oníyàwó náà là á dẹ́ẹ̀dẹ̀ oríṣiríṣi nǹkan láti rí oríṣiríṣi nǹkan láti gbọ́ ìwọ tó jẹ́ pé òtúlé onílé òbálé onílé jẹ́ bó tiẹ̀ lẹ́yìn níwọ ìwọ tí o kì í rí níbi àtúnṣe ìwọ tó wá pé bí ọkọ pẹ̀lú ìyàwó bá jọ ní gbólóhùn asọ̀ kékeré ò lè túbẹ̀ ṣe àfi kó gbé wọn síta ẹ bá ṣọ́ra yín imú tẹ́ rí imú níkà ahọ́n pẹ̀lẹ́nu tẹ́ ẹ̀dẹ̀ rí ahọ́n pẹ̀lẹ́nu máa ń jà ọ̀rọ̀ nílé bàbá wa Ògúnwùsì Ọ̀jájá kejì ọmọ lọ́fin tí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tọwọ́ bọ̀ ṣèbí bọ́kọ pẹ̀lú ìyàwó bá jà ọmọ tún jà ìjà ọkọ á máa jà pẹ̀lú ìyàwó ìjà tún jà ní ìjà ọkọ pẹ̀lú ìyàwó lóòótọ́ bí princess bá tiẹ̀ bọ́ síta tó wí nǹkan kan ìjẹ́ kí ni ètò tẹ̀yìn èèyàn tiẹ̀ ṣe ìjẹ́ tiẹ̀ ṣe reconciliation náà ìjẹ́ tiẹ̀ wádìí ìjẹ́ tiẹ̀ wọ́nà bí ètò ṣe lè tò lórí ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó láti ṣe àtúnṣe ìjẹ́ ṣe ń torí wípé ẹ fẹ́ tajà lórí íńtánẹ́ẹ̀tì yìí ni pọ́blẹ́mù yín pé kó ṣàlè jẹ́ mi ni mo lè fi sọ̀rọ̀ kí lẹ fẹ́ gbà nídìí hílà hílò ẹ̀yin ọmọ èèyàn kí lẹ fẹ́ gbà nídìí hílà hílò nídìí ọ̀bàyéjẹ́ nídìí ọ̀túlé ọ̀jálẹ̀ onílé bọ́tẹ̀ lẹ́yìn nǹkan tó wà nínú ilé olòmíì lóbìnrin àti lọ́kùnrin ó pọ̀ ju ohun tí ó ń ṣẹlẹ̀ nílé ọ̀ní lọ. Wọ́n ní kìnìún dé aráàlú dé wọ́n ní kó lọ mú kìnìún wá wọ́n ní kìnìún dé wọ́n ní kìnìún pọmọ lọ́wọ́ ní ìlú dàrú wọ́n ní kìnìún pọmọ tálákà ayégbẹ̀rín rí wọ́n ní ṣé bọ́ ṣe bí ọmọ olówó kọ́nà bí tálíkà ni àparò kò gajù kan lọ láyé àfẹ́ tó bá gorí ebè ikú lè rí ẹ̀ṣẹ̀ gbogbo kó wá wá kò sẹ́nikẹ́ni nínú ayé yìí tó wálé ayé tí ò ní lọ kò dẹ̀ sí ẹnikẹ́ni nílé ayé yìí tí ò ní àṣìṣe kékeré tàbí ìkejì ọkọ pẹ̀lú ìyàwó níbi tó ti ń ṣe máa ìdàlí máa ìsùìtì ṣúgà pẹpẹrónì ni họ́nì ni ìjà sì máa wáyé wàhálà sì máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àtọkọ àtìyàwó ìjẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ wọn àwọn méjèèjì á parí ọ̀rọ̀ wọn gbà tọkọ pẹ̀lú ìyàwó bá máa parí ọ̀rọ̀ wọn kò ní ṣojú yín ẹ dẹ̀ rántí pé ohun tí ìfẹ́ ṣe ó pọ̀
ìdí ìkílẹ̀ ń dẹ́balẹ̀ jẹ́ fún mo rí Alhaji Olúwatóyìn ọ̀nà Olúwatóyìn Fámóyè Akínyànjú Bíntù gbọ́dọ̀ jẹ́ bùmẹ́t ni mo rí ẹ thank you ìdí ìkílẹ̀ yìí ṣe ní dáradára lórí nítorí pé láàrin ọkọ pẹ̀lú ìyàwó ìjà máa ṣẹlẹ̀ ìjà àtúnjà ọmọ àtúnjà kò sí bí Ọọ̀ni ṣe lè dá tó kò sí bí Ọọ̀ni wa bó ṣe lè lówó tó kò sí bí Ọọ̀ni wa bó ṣe lè ní ipò tó kò sí bí Ọọ̀ni wa bó ṣe lè jẹ́ èèyàn kàǹkà tó ìjà máa tún ṣẹlẹ̀ ìjà àtúnjà lọ́kọ pẹ̀lú ìyàwó ń jà gbogbo ẹ̀yin aláyọnu sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ tàbí ẹ̀yin tẹ́ ẹ níṣẹ́ kan tó jẹ́ pé ẹ̀ẹ́rẹ́ ohunkóhun wí ẹ fi Ọọ̀ni fẹ́ bàbá wa Ògúnwùsì ọmọ Ọlọ́fin ẹ fi bàbá wa lọ́rùn sílẹ̀ ọní ohunkóhun tó bá wọn Fúlàní ló ń fi màálùú dá lára ẹ jẹ́ kí bàbá wa Ọọ̀ni èèyàn ní bàbá lóòótọ́ lórí ipò bàbá wa orí ipò Oòduà náà wà orí ipò Yorùbá náà wà ṣùgbọ́n ìjẹ́ ìyẹn èèyàn jẹ́ rántí pé ẹlẹ́run ara ni bàbá wa Ògúnwùsì Ọọ̀ni pẹ̀lú Princess Naomi ìjẹ́ rántí pé ẹlẹ́run ara làwọn méjèèjì ìjẹ́ tẹ̀ rántí pé ọkọ pẹ̀lú ìyàwó àjọmájà ìjẹ́ yìí tẹ̀ rántí pé níjọ́ míì bó ṣe lè kẹ́ adé tó lórí Ọọ̀ni tó ìjẹ́ yìí mọ̀ gbà tí Princess Naomi tó ń fa Ọọ̀ni nírùngbọ̀n ìjẹ́ ó ṣojú yín nígbà tó ń tọwọ́ bọ̀ ọ́ létí ìjẹ́ ó ṣojú yín nígbà tó ń kúnlẹ̀ tàbí tó ń jókòó sórí orí ẹsẹ̀ ọkọ ẹ̀ ṣojú yín léṣe ẹ̀yin aláyọnusọ ẹ̀yin onísọkúsọ ẹ bá sinmi ẹ̀dọ̀ gbogbo yín oníkálukú yín ló ní tiyín lára Barrister ní kálukú ló ní tiẹ̀ lára níbi tó fi yá òfẹ mi ò kíní kan oníṣẹ́ kíní kan ọ ní gbogbo wa pátá ni mọ́là ẹni tí ilẹ̀ bá mọ́ bá ní bàrà o olòmíì nínú ẹ̀yin obìnrin tàbí ẹ̀yin ọkùnrin tó bọ́ síta tó fẹ́ tó ń túlé bàbá wa yìí nǹkan tí ìyàwó ẹ̀ ń fojú ẹ̀ rí nínú ilé kò ṣe sọ síta ìyàwó olòmíì ń jẹ́ nítorí àti jẹun lọ yan àlè tó ń lọ bọ́kùnrin míì sùn ọkọ adẹ̀ fojú rí báyìí ọkọ ò ní lè wí kankan èwo ni ti bàbá wọn ni gbọ́ pé bóyá nìkan ló bá arábìnrin yìí sùn kí ló dé tẹ́ pé gbogbo ẹ̀yin aláyọ̀nù sọ kí ló dé tẹ́ fẹ́ túlé onílé kí ló dé tẹ́ fẹ́ fi túlé bàbá wọn ní ṣé kọ́ má dẹ̀ ní láìfù tí wọ́n mọ́ privacy ti wọn nìyẹn wọ́n ní ẹ fi Princess Naomi sílẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ jẹ́ wọn ṣe lé ayé nínú ìgbà wọn èyí tó ń fẹ́ lò nínú ẹ̀ bó ṣe yẹ kán lò náà náà ń lò yẹn bí ìyàwó ṣe ṣe sáko ó lè dùn mọ́kọ ẹ̀yin aláyọ̀nù ṣe gbẹ́nu dákẹ́ kí ni wàhálà yín kò tiẹ̀ sí ìbẹ̀rù kankan fórí adé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti lè gbọ́ pé nìkan ọba bẹ́ẹ̀ ṣe máa bí wó lulẹ̀ òun ni wàhálà yín ọba àdáyé ọba àdọ́run adarí ẹ̀ṣẹ̀ ju gbogbo ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ mo wá ń fi àkókò yìí tọrọ nínú ilé Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ọ̀kan ṣoṣo ńlá ọba tó jọba lọ́mọ Ọlọ́fin kábíyèsí bàbá ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ẹ́dẹ̀wò ẹ má fetí sọ̀rọ̀ wọn ẹ̀yin lẹ́ni sùn tíyín lẹ́ni dìá yín ọ ní àrà tó hun Fúlàní ló ń fi màálùú dá ẹ jẹ́ kí ìyàwó yín fi ń dára kò ní fi ń dára àbànújẹ́ ìdí èyí bàbá ẹ ṣe sùúrù ẹ di agbọ́n má bí wọn ẹ̀dá yìí tó kù sí gbogbo ẹ̀dá lára nítorí pé àkìtàn tí ò bá gbẹ̀gbin kì í kún ẹ mọ̀ pé orí ìpòdó tẹ́ ẹ wà ibi tó gbẹgẹ́ ni tí ò bá rí bẹ́ẹ̀ wọ́n ní ṣèbí ńgbà tẹ́ ẹ wà láyé ń pè yín tẹ́ ẹ bá sí lórí position ó ṣeé ṣe káyé má rí yín irun orí yín ló kún tọ́mọ aráyé bá yín fa bàbá tá a bá fi rẹ́nikẹ́ni tàbí ẹnikẹ́jì tàbí ẹnikẹ́ni láyé tó bá fi lè ṣe àṣìṣe kan tàbí ìkejì kábíyèsí
ẹ fọwọ́ wọnú ẹ mọ̀ pé nínú àyè tẹ́ wọ̀ ń ló fà á ọkọ ló ní ìyàwó ló lọ́kọ mo wá fi àkókò yẹn bọ̀ síbẹ̀ yẹn màá wá lọ lórí gbogbo ẹ̀yin agbẹnusọ gbogbo ẹ̀yin alásọkójẹ tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ agbára nítorí pé nígbà tá à ń sọ̀rọ̀ lórí ilẹ̀ pé à ń bèrè fún agbára àwọn èèyàn tó ń pò kìkì pé ilẹ̀ Yorùbá yẹ kí ilẹ̀ Yorùbá dá dúró agbára náà ń bèrè fún ṣèbí bẹ́ẹ̀ bá ti ní agbára gbogbo nǹkan ló máa tó wa lọ́wọ́ iṣẹ́ àṣeéṣe nítorí pé oko ẹrú la ṣe wà báyìí nígbà tá a bèrè lórí restructuring tó ń kọ̀ jálẹ̀ tọ́jú ó ṣeé ṣe àṣà bèrè pé ká dá dúró lórílẹ̀‐èdè títí wa ìdí èyí agbára òun la ń bèrè fún pẹ̀lú ìtẹ̀síwájú ìlọsíwájú ìgbéga lórílẹ̀‐èdè Yorùbá eku ò ké bí eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ kò sí ẹnìkan tó fẹ́ ṣiṣẹ́ mọ́ ọmọ ṣẹ́fẹ́ dọ̀gá gbogbo ọmọ ayé náà sọ di yahoo yahoo ìlú kan kì í ṣerú ẹ̀ kó ní ìlọsíwájú ìlú tí ó ṣàgbẹ̀ ẹ wò láàrin ọdún kan ẹ wo bí tá a bá dé ẹ wo bí tá a bá bọ̀ a bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ní year 2020 to 2021 ọdún tó kọjá lọ lórí wípé àwọn kan ń fi ẹran àwọn kan ń dẹran jẹ bí àwọn bòròrò tó ń ba ìlú jẹ́ nítorí àwọn Fúlàní àtijọ́ Fúlàní ìbílẹ̀ wọn ò ní ìṣòro kankan pẹ̀lú àwọn tó ń jọ ń gbé ẹ wá wo ata sílẹ̀ 5 sìn ẹ lè ríra ní sílẹ̀ 10 mọ́ gàárì olódó tó jẹ́ bí i 200 naira tẹ́lẹ̀ rí bí a ní ò ti wọ 800 naira or 1000 àlùbọ́sà òṣèrà lọ́jà epo hàn gbogbo nǹkan hàn gógó à ń pariwo eléyìí ẹnì kan ò ní káwúsá máa lọ sínú ìlú ẹ̀ ẹnì kan ò ní kí Fúlàní máa lọ ọ̀rọ̀ táwa Yorùbá ń sọ lẹ́nu wa jáde ni wípé gbogbo orílẹ̀-èdè tí ò bá ti ní ààbò tó péye bó ṣe lè kí orílẹ̀-èdè yẹn kó rí kò sí ìfọ̀kànbalẹ̀ kankan fún gbogbo orílẹ̀-èdè yẹn ìyẹn lọ̀rọ̀ tí Ṣíwádé ọmọ Ìgbòho jáde síta tó ń sọ ìyẹn lọ̀rọ̀ tí gbogbo àwọn ọmọ Yorùbá jáde síta tó ń sọ Bọ́lá Adé tó ń morí ẹ Bíọ́lá Adé tó ń morí ẹ tó ń jí mi wò eléyìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ ńlá ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí eku ilé kó gbọ́ kó sọ fún tòun kò sí ilé ìwé ọ̀fẹ́ tó dájú mọ́ kò sí ètò ìwòsàn èyí tó yè kooro a lè sùn sínú ilé a lè sùn sóko anami Ṣítù Yẹkínì mọ́rí ẹ̀yin ará Germany àwọn ọmọ ń kọ́ lọ́hùn mọ́rí Jennifer àwọn ọlọ́run a máa bá gbogbo yín gbé ìdí èyí ìyàwó Agbábíàká Alájà thank you from Canada mo rí yín ìdí èyí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dìde a ti gbọ́ nínú interview kan gbogbo ẹni tó agbójú okùn lẹ́kọ̀ọ́ jẹ́ ní ẹgbà ó ti ní ká má fẹnu kọ àwọn èèyàn ṣùgbọ́n ní ìdàkejì gbogbo yín tí ẹ resources tá a ní lórílẹ̀‐èdè Yorùbá tó wá gbogbo ẹ̀yin tó ń dán fún tó ń dùn fún tẹ́ ẹ lérò wípé tí ọmọ Yorùbá bá dá dúró kò ní sí ìlọsíwájú ó máa kùn yín ó máa kọ lọ́rùn àbí ńgbà tá a ní a wà ní kọ́ńtírì kan ṣo lórílẹ̀‐èdè kan náà tó lè jẹ́ pé àwọn kan ní ọwọ́ àwọn kan ga ju tiwa lọ òun la tẹ òṣèrà yìí gbogbo owó tó yẹ kó fi ṣe ọ̀nà kó fi ṣe títì ọ̀nà síbẹ̀
orí nǹkan ẹyọkan tí Nàìjíríà general tó ń jà lé lórí nsìn tí wọ́n bá jà lórí Boko Haram wọ́n jà lórí banditi. Ṣé bí ìlú ṣe fẹ́ ní ìlọsíwájú nìyẹn? Báwo ni irú ìlú yẹn ṣe fẹ́ ní ìlọsíwájú? Ẹ lọ sí ìlú òyìnbó ká lọ wo oríṣiríṣi bí nǹkan ṣe ń lọ. Ifun Abuja tó jẹ́ capital development mélòó ló wà ń bẹ̀? Ìjẹ́ ìyẹn èèyàn jẹ́ tiẹ̀ jáde láti orí ohun tó bẹ̀rẹ̀ láti Kétu kẹ́ máa tọ́ bẹ̀ẹ́ lọ títí tó fi lọ dé Alápẹ̀rẹ̀ àbí tó fi lọ dé kíná tí ń pè Ìyànà Òwòrò. Gbogbo àdúgbò yẹn ló yẹ kó jẹ́ tourist center. Àwọn ilé ńláńlá ló yẹ kó wà lọ́tún kó wà lọ́sì. Ẹ wo resources tí Ọlọ́run fún wa. Oríṣiríṣi ọkọ̀ ojú omi ló yẹ kó máa ṣeré lọ káwọn ọmọ kan gbọlúdé kó máa lọ ṣeré lórí gbogbo odò yẹn. Ó níye billions tí wọ́n máa generate lọ́dún kan. Ṣùgbọ́n ìlú tí ò ní ààbò tó péye tó jẹ́ wípé tó bá ti di ìgbà ààbò agolo rẹ̀ sí 500 naira náà fi ń tú àwọn èèyàn jẹ. Ìlú tí ò sí wípé òfin dúró mẹ̀kúnnù lòfin wọn mú olówó ga ju òfin lọ. Àwọn ẹ̀yà kan ga ju òfin lọ. Àwọn ọ̀ràn kan tóbi ju òfin orílẹ̀-èdè lọ. Báwo ni ìlú yẹn ṣe fẹ́ ní ìlọsíwájú? Àfi kí Ọlọ́run kó yà wá. Àfi kí Ọlọ́run kó ṣọ́ wa. Àfi kí Ọlọ́run kó ṣàánú fún wa. Bó o bá lómi nínú ilé, o lómi fúnra ẹni. Tí o bá níná nínú ilé, o ra generator ní o tàbí kó ra solar. Gbogbo nǹkan ilé kí ìjọba kó ṣe. Ẹ lọ sáwọn airport wa. Airport tí ò ní air condition. Ẹ lọ sí toilet wọn. Ẹ lọ wo bí tí gbogbo àwọn èèyàn ńláńlá ti ń jáde wá. Tí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ń gbà wọlé. Gbogbo àwọn ààyè yìí ló yẹ pé kó ná owó sí. Ẹ jáde lọ sí ọ̀nà Ọ̀sẹ̀mẹ̀. Ẹ jáde lọ sí ọ̀nà ní Ìrókò. Ẹ jáde lọ sí ọ̀nà Ọ̀gọ̀lọ̀. Ẹ jáde lọ sí ọ̀nà Pápá Láǹtó. Ẹ kó ń bẹ̀. Kẹ́ni ẹ lọ sí Gbòbẹ́. Gbogbo orú ọ̀nà yìí ló yẹ pé kó náwó sí. International road ni. Gbogbo ibi tó fẹ́ wọ orílẹ̀-èdè. Even kó jẹ́ 10 lane. Kó jẹ́ 6 lane. Ní road tó dáa. Pẹ̀lú gbogbo àwọn infrastructure tó wúlò. Ohun tó yẹ pé kó náwó lé lórí nìyẹn. Ọjọ́ wo ni Dubai bẹ̀rẹ̀? Epo ló ti kásẹ̀ kó ńlẹ̀ yìí. Nínú ìlú tá a wà yìí. Bátìrì náà tún lò fún mọ́tò. Ṣé epo tí Ọlọ́run jogún fún gbogbo ilẹ̀ Nàìjíríà lápapọ̀ tó yẹ ká fi dìvẹ́lọ́pù lura wa ká fi ní nǹkan tó dáa both Hausa Igbo and Yorùbá ló yẹ pé kó fi owó yìí kó fi dìvẹ́lọ́pù gbogbo nǹkan tó dáa. Ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ jálẹ̀ ó lè má jẹ́ lẹ́ni ó lè má jẹ́ ní ọ̀la. Ṣùgbọ́n ní ọjọ́ kan mo mọ̀ pé ìran kan ṣì ń bọ̀. Tó sì máa bẹ̀ṣẹ̀ bàbá wò láti ara ọmọ. Ìdí èyí gbogbo ẹ̀yin olóṣèlú tó jẹ́ ọ̀jẹ̀lú ẹ bá yí padà kẹ́ ẹ mú ìwà rere hù. Ọba tó dá ayé ọba tó dọ́run. Gbogbo ohun tó jẹ́ corruption tó mú ìlú Nàìjíríà tó fa Nàìjíríà sẹ́yìn dé àyè tó dé yìí. Kì í ṣe pé kò yé wọn o. Àwọn DSS mọ àwọn tó ń kówó jẹ. Àwọn ọlọ́pàá Nàìjíríà láwọn intelligence wọn mú àwọn tó yẹ káwọn mú. Bọ́ kò ṣẹ̀kòrò. Àwọn náà ń táàgì náà ń lé káàkiri. Ìdí èyí kí la fẹ́ ṣe léyìí. Kí la fẹ́ ṣe léyìí sí?
ṣé bí a ṣe fẹ́ máa bá orílẹ̀-èdè wa lọ nìyẹn? Ní láti ọjọ́ tí Nàìjíríà ti wà ń bẹ̀, oríṣi támínà kan ṣola ní. Gbogbo ohun tó dẹ̀ jẹ́ ilẹ̀ Ìkẹjà títí dé ẹ̀yìn akó wọn jọ wọnú Ṣàṣà níbi odò lẹ́yìn lọ́hùn. Airport ló ní ilẹ̀ yẹn lọ títí débi ẹ̀yìn Punch newspaper. Ṣó wá yẹ kó jẹ́ támínà kan ní Nàìjíríà máa ní Muritala Muhammed Airport ìfún ní gbogbo Southwest? Ìjẹ́ náwó síbẹ̀, ìjẹ́ ṣeun tó yẹ ká ẹ ṣe síbẹ̀. Àkọlé máa banú ara ẹ̀ jẹ́ kínú ẹ̀ dùn. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹni káwọn DSS lọ gbé àwọn èèyàn tó ń jí bílíọ̀nù mú wọn o. Ojú wa ló ṣe nínú ìlú. Owó tó yẹ kó máa wọlé sí àpò local government, owó ọlọ́kadà, owó onímọ̀rúwá, owó onídánfó, owó onímọ̀ọ́lù ẹ̀ tàbí oríṣiríṣi nǹkan tó lè kó jẹ́. Owó tẹ́ gbé local government ló yẹ kó owó yẹn lọ kó fi ṣe ọ̀nà, kó fi ṣe street light, kó fi fún wa lómi, kó fi tún àdúgbò ṣe, ká fi ní ètò ìwòsàn ọ̀fẹ́, ká fi ní ilé ìwé tó dára. Àpò àwọn kan ló lọ agbélére náà ti ń lọ ju bẹ́ẹ̀lì. Ṣérú ìlú yẹn la ń dúró lé lórí, inú ìlú yẹn la wà tínú wa dẹ̀ ń dùn. Ìdí èyí àfikún Ọlọ́run kó ṣàánú wa. Ọlọ́run ló ní ayé, Ọlọ́run ló ní ọ̀run. Mo fi àkókò yìí láti bẹ́yìn èèyàn wa sọ̀rọ̀. Oníṣẹ́ rere kó yára síṣẹ́ rere, oníṣẹ́ ibi kó múra síṣẹ́ ibi, alásọkójẹ kó múra sí àsọkójẹ, òtúlé onílé kó múra sí ilé onílé ní títú. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Béèyàn di Sunday Igboho mú tó ní pé kò nílà, tó ní ó máa wà lẹ́wọ̀n. Gbogbo agbára tó ní Ọlọ́run ò fòpin agbára fẹ́nìkan. Nítorí pé a ti pè àwọn oríṣiríṣi àwọn àgbàlagbà. Ìfún títí lórí bàbá Ọbásanjọ́ abẹ bàbá títí bàbá náà òun ò ní gbọ́ òun ò ní gbà. Ṣùgbọ́n tó ń lọ bá mímọ́ ọba ọ̀gá ògo tó bá náà òun dé, kò sẹ́nìkan tó lè dé Sunday Igboho mọ́. Kò sẹ́nìkan tó lè ní ilẹ̀ Nàìjíríà tàbí ilẹ̀ Yorùbá ò ní dáa. Ìjẹ́ kí ni ohun tó yẹ kí gbogbo akájọ ṣe? Ṣé lórí kájọ pa ìmọ̀ pọ̀ ká tún ìlú wa ṣe ló yẹ kájọ dúró sí ni, àbí lórí wípé kẹ́yìn kan kẹ́ máa suppress àwọn kan? Mi ò wá síbí láti bú ẹnikẹ́ni, mi ò dẹ̀ wá síbí láti sọ̀rọ̀ sí ẹnikẹ́ni. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ mi, èmi á sì continue láti máa bẹ́yìn àgbàlagbà yìí sọ̀rọ̀ pé ó ní bí ọmọdé bá ṣubú ó ní ó máa ń wo wájú ni, ó ní bí àgbà bá ṣubú ó ní ó máa ń wo ẹ̀yìn wò. Gbogbo ẹ̀yin àgbàlagbà yìí ẹ máa ya ìkà. Ìwọ̀nba àgbà tẹ́ wà láyé yìí lẹ́gẹ̀sì yín, ohun tẹ́ ẹ bá ṣe lórílẹ̀‐èdè yìí òun láyé máa rí. Gbogbo ilẹ̀ ń travel lọ sí gbogbo other country. Bẹ́ẹ̀ bá tẹ̀ lọ sínú ìlú ṣe bí gbogbo yín lọ sí Dubai. Mélòó ni population Dubai ẹ wo iye owó tó ti bàjẹ́? Ìjẹ́ tí ẹ bá mú gbogbo Lagos Island tó jẹ́ àwọn skyscraper ló wà ń bẹ̀, ilé olókè gíga, oríṣiríṣi àpáta la ní, oríṣiríṣi odò la ní, oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn ní gbogbo àgbáńlá ayé tó lè máa wò la ní. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí ẹ takò ẹni ẹ̀ nígbà nítorí ìmọ̀ ti tara yín nìkan. Ẹ bá ṣe ìrántí ká ẹ wo Abíọ́lá lọ ẹsẹ̀ gìrìgìrì nílé àńjọ̀fẹ́ wọn. Àńjọ̀fẹ́ kó ẹnìkan ò rí. Ọwọ́ epo lọmọ aráyé bá nílé, ọmọ aráyé kan kì í bá ní lọ́wọ́ ẹ̀jẹ̀. Gbogbo yín tó sì ń pè ní ọ̀gá, sáà jẹ́nẹ́rà,
pẹ́sidẹ́ǹtì honourable kíní kan lè ní nítorí pé wọ́n rí jẹ lára yín ni tó bá di lọ́la kan orúkọ olùmíọ̀ ní padà gbọmọ́. ìdí èyí mo fi àkókò yìí mo fi rọ gbogbo ẹ̀yin olóṣèlú APC ní bí òun bá dédé òun á ṣe ọdún kẹjọ APC ló ń wà yìí tó ti gbàjọba ìtẹ̀síwájú wo ló wà PDP ti lo ti tiẹ̀ ìran kan náà ni gbogbo yín tẹ́ ń tàn gbogbo wa ẹ yé tàn wá mọ́ tẹ́yìn bá ń tàn wá tẹ́ ẹ̀ bá lérò pọ́ bá tó dá gbogbo wa ń wò yín ọlọ́run ló ga ju ayé òun ọ̀run lọ ọlọ́run ló máa ń gbọ́ òun tálákà ọlọ́run dẹ̀ lè gba tálákà lọ́wọ́ alágbára. ìdí èyí mo fi àkókò yìí mo fi ń bẹ gbogbo wa ẹ jẹ́ ká hùwà rere ká fi ìwà rere pẹ̀lú ẹ̀sìn ìwà rere ló yẹ pé ká tọ́ka sí àwọn bàbá wọn ní iṣẹ́ àgbẹ̀ òun ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ ọ̀nà máa jalè wọ́n ní ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá wọ́n ní kò tí ì pé wọ́n ní kò tí ì pé o iṣẹ́ ni ká ẹ jẹ́ ká tẹ ipá mọ́ ọ̀pọ̀ ló jẹ́ pé kò fẹ́ ṣe ọmọ ọ̀dọ̀ mọ́ ọ̀pọ̀ ni ò fẹ́ gòkè kó tó ga ló ń wówó orí ṣúà káàkiri. Alhaji Amilika Abdul Gafar mo rí ẹ thank you gospel hour apadi ògbọ́dẹ̀ jẹ́ kankan ni ìdí mo rí ẹ thank you very much ẹ̀yin èèyàn bá mi share program yìí kẹ́lẹ́ máa bá mi like gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́jọ́ kò tẹ́ ẹ ṣiṣẹ́ tẹ́ ẹ ń retí pé kẹ́nìkan mú nǹkan kan wá tàbí pé nǹkan tí Ọlọ́run fún yín òun ni ara yín láti lò ó léwu ẹ má borúkọ bàbá jẹ́ ẹ má borúkọ màmá yín jẹ́ ẹ má borúkọ ilé jẹ́ ẹ má bà ọ̀nà jẹ́ nítorí pé ẹ wo ibi tí ọ̀pọ̀ èèyàn ti bẹ̀rẹ̀ Chief Adéyẹmọ lẹ́nìí tí gbogbo nínú àgbáńlá ayé ń sìn nílẹ̀ Yorùbá káàró jíire àwọn méjì ló popular táwọn èèyàn mọ̀ dáadáa ifun bí bàbá wa Bọ́lá Tinubu bó ṣe ní agbára tó ní agbára òṣèlú níwọ̀n bá àgbà tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho jáde gbogbo ayé ló mọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó torí pé ó dìde fún mẹ̀kúnnù torí pé gbogbo alamọ̀ pé kì í ṣe olóṣì kó tó gbé gbárùn tó gbé dání ìwọ ọba àánú kí ló ṣe ní community ẹ ìwọ baálẹ̀ tó ń lọ ju owó nínú agbo eléré kí ló ṣe ní community ẹ ìwọ olóṣèlú tó ń pín owó fún kó lọ fi ṣọ̀nà ìjẹ́ kí ló ṣe ní community ẹ ìwọ gómìnà tó yẹ pé kó o ṣe dáadáa sínú state ẹ ìjẹ́ kí ló ṣe kí lẹ fẹ́ dà ṣe ayé ìyá ayé asán ẹ wo wọn bá àgbà tí Chief Sunday Igboho jáde tí gbogbo àmì mì tí ilẹ̀ mì tìtì mi ò sọ̀rọ̀ lórí Chief Gani Adams ohun tí mi ò dẹ̀ṣẹ̀ ní sọ̀rọ̀ ni pé oníkálukú ló mọ inú oníkálukú ló mọ ọkàn ìdí èyí èèyàn méjì ní ilẹ̀ Yorùbá ló lè pa àwọn èèyàn táyé máa dá lóhùn púpọ̀ jù ọ̀pọ̀ nínú olóṣèlú tó bọ́ sínú ìlú sí tó ń kàǹpé nínú ìlú táwọn bá jówó local government kan jówó state kó ṣọ́ lè náwó ara wọn ni èèyàn mélòó ló lè ṣe bí Sunday Igboho tó jáde fún gbogbo mẹ̀kúnnù ìdí èyí àfi kí Ọlọ́run kó bá ọba tó dáyé tó dọ̀run kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wá wọ́n ní ojú rere la fi ń wo owó láyé ojú rere la fi ń wé lálẹ́ kẹ́yìn lọ́nà wọ́n ní ìwà tí fìtílà ẹni kọ̀ọ̀kan bá hù tí ò dára
ó ní ọwọ́ lọ́mọ aráyé fi ń túnṣe. Mo kí gbogbo yín ní àpapọ̀ nínú ọdún tuntun, ọdún yàyàbò fún ti létọ̀nà wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́yìn fans mi tó ń wò mí, tó bá mi fọwọ́ yín share program, tó bá mi fọwọ́ love ẹ̀. Ojú rere Ọlọ́run a máa bẹ́ni kọ̀ọ̀kan yín gbé. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Ajínigbé ò ní jẹ́ ọkọ yín gbé, kò ní jẹ́ ọmọ yín gbé, kò ní jẹ́ yín tìka lára yín gbé. Nínú ọdún tuntun yìí, wọ́n ní àbímọlé mọ òun lè kọ ẹ̀dá. Ẹni tí ò rí jẹ á rí jẹ o. Hílà hílò ní wọnú gbòòrò ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ kú ọdún tuntun, ọdún yẹ 2022. Èní ni ọjọ́ Sunday àkọ́kọ́ nínú ọdún yìí. Ọdún yìí ò ní di ẹnì kọ̀ọ̀kan yín mẹ́rù lọ o. Ẹnì kọ̀ọ̀kan yín ò ní kàgbákò orin. Jàǹbá rin, jàǹbá ọ̀bẹ, jàǹbá àbọ̀ kò ní ṣẹlẹ̀ sí yín. Àhámọ́ èṣù, gbàgede èṣù tọ́mọ aráyé máa ń fini sí. Apá àwọn wòlíì ká lásàsí ibi. Àwọn ọ̀tàfàsókè yídóborí nínú ogun ìdílé bàbá, ogun ìdílé ìyá. Àwọn tó jẹ́ tó bá ń ṣiṣẹ́ kan nínú lára náà máa ń wà tán fẹ́ kẹ́ni ẹlẹ́ni kó gòkè. Ọba dáyà dọ́run Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Agbágbára lọ́wọ́ wọn. Ní jẹ egun kẹyìn rẹ̀ níwà kísà kẹyìn aṣọ o. Nínú ọdún tuntun tá a mú yìí, àánú Ọlọ́run tó ga jù á wọlé tẹnì kọ̀ọ̀kan yóò rí òjijì. Á wọlé tọ̀yìn wá. Tẹ́ ẹ bá ti náwó sẹ́mu ní ẹ máa rí mú ni o. Gbogbo ẹni tó ń bẹ Ọlọ́run fún iṣẹ́ aláṣeyọrí láti jẹ́ èèyàn, Ọlọ́run á pèsè fún. Ẹni tó ń bẹ Ọlọ́run fún contract, Ọlọ́run á gbélé lọ́wọ́. Gbogbo ẹ̀yin oníṣẹ́ oṣù, ọkọ ọba àdá ọba ò ní cháyín lẹ́sẹ̀, ọ̀ ní jí yín gbé, iná ò ní jó léyìn. Jàǹbá jẹnẹrétọ̀ tó máa ń jóná ọjà pẹtiró, ní jábọ̀ àyálù, àkọlù, àkóbá, àdábá, ẹjẹ́ ẹlẹ́jọ́ kò ní jẹ́ ti kankan nínú gbogbo yín nínú ọdún yìí. Ọ̀nà ńlá fún yín o. Oni malamaye, oni òun làwọn kẹmọjọ, oni ẹ̀fà ìlà máa là, bọ́jọ́ bá ti là, oni máa là, gbogbo yẹn là sírí owó, oni sáré kìtìkìtì obìnrin ẹsẹ̀ kìtìkìtì, oni ẹ̀kọ́ kí jẹran kàsì, rere ní kó lọ rere gbogbo àánú Ọlọ́run wá bá ẹnì kọ̀ọ̀kan yín, ojú rere Ọlọ́run á wò yín, àánú Ọlọ́run á bá yín gbé, ilẹ̀ ò ní yọ yín gbálẹ̀, ogun àhámọ́ ò ní jẹ́ titi yín, gbàgede èṣù tọ́mọ̀ra ẹ máa ń fini sí ìjà kọ̀kọ̀, àwọn abánijà, àwọn arógun ẹni níwájú ẹni, àwọn adarọ̀ ọ̀nà ẹni rú, ọ̀ní ní kápá lórí ọmọ yín, lórí ọkọ yín, lórí aya yín. Ọ̀nà ńlá fún yín, ọ̀nà ńlá fún yín o, ọ̀nà ńlá fún yín, gbogbo yẹn ẹ̀rí bá ti ṣe. Agbára àwọn wòlíì alágàdàǹgbòdo, agbára àwọn àfáàkà alábìlù, agbára onífá olóògùn, agbára àwọn díkẹ̀, àwọn pásítọ̀, agbára àwọn wòlíì ibi, agbára àwọn alóore ìkà kò ní ní kápẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan yín o. Ní ṣìrìn, ní ṣìjẹ, ní ṣìmú. Ìgbésẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan yín nínú ọdún tuntun yìí kò ní dára yé nú. Irú ọdún yìí á yàgò fún gbogbo wa. Àání ànímọ́, àání ànító, àání àníṣẹ́kù, bẹ́ẹ̀ ló máa rí o. Mo fi àkókò yìí kí gbogbo wa. Mo wá fi àkókò yìí kí bàbá Sunday Adéyẹmọ Ìgbòho. Gbogbo àyíkáyè tó lè wà ní wákàtí ọ̀wọ̀ yìí. Ọmọ tó fi sílẹ̀, ìyàwó tó fi sílẹ̀, gbogbo ilé tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe lọ, ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí, ẹ níjà láìsàn o. Wọ́n ní wẹ́rẹ́ báyìí lẹ máa gba ìtúsílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè, pẹ̀lú àṣẹ Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn. Gbogbo ohun tó lè takùn dínà àti dèyín mú, ọba àlàyé jákò. Tó bá jẹ́ ìṣẹ̀dá èèyàn ló bá di Adéyẹmọ Ìgbòho mú, ọba alágbára o, tó ń gbàgbára lọ́wọ́ alágbára, Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. Bó bá jẹ́ ìṣẹ̀dá èèyàn, àfi tó bá jẹ́ pé ẹ̀yin lẹ dán Ọlọ́run ló kù, àfi tó bá jẹ́ pé ẹ̀yin lẹ lẹ̀mí tó ń bẹ lára Ọlọ́run, àfi tó bá jẹ́ pé ẹ̀yin lẹ lè ní agbára láti kọ̀ǹtró Ọlọ́run ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run òun lọ́ba tó ń ṣe rere fún wa, tó lẹ̀mí tó wà lára ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ di Chief Sunday Ìgbòho mú, wàláhì Ọlọ́run á fún yín lómi sùúrù. Adéyẹmọ Ìgbòho á gba ìtúsílẹ̀.
ilẹ̀ Yorùbá dára o tílé tọ̀nà wo ní bàjẹ́ àwọn ajínigbé ò ní jẹ́ nìkankan wá gbé o ọ̀nà wa là sí rere nínú ọdún yìí ojú rere Ọlọ́run á wò wá bẹ́ẹ̀ ló máa rí o á ṣe bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ mo kí gbogbo yín bọ́sẹ̀ mo rí yín queen bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dérí ẹ alájà àṣàbí tí ò kọ́mọ̀ jẹ́ bèbí Olúwatóyìn ọmọ bẹ́wà jí ẹ̀ta ọkọ̀ àdùnní lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Tóyìn Olóyèdé àti Mr. Shitu láti Germany bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àánú Ọlọ́run á wà pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan yín ẹ̀rí bá ti ṣe nínú ọdún tuntun ẹ̀rọ náà gbogbo èèyàn mi àbúrò ọba wa ọba sọlọ agbábíàká alájà Muyina ní Canada ọ̀nà yẹn là sí rere o ọ̀ ní fòkun yẹn ránṣẹ́ sílé o tẹ́ bá ti ń náwó ẹ̀ máa rí mú tẹ́ bá ti ń lanu ẹ̀ máa rí èèyàn pè ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe o ọmọ aráyé ò ní tepo sáṣọ àláyé nínú ẹbí yín ọmọ aráyé ò ní tepo sáṣọ àlẹ́ ẹ̀gbọ́n yín o bẹ́ẹ̀ ló máa rí o ti rí bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ lọ́la alálẹ̀ Àwórì ẹ̀yà Àwórì kì í ti gbé ẹ̀yà ọmọ Yorùbá kì í ti gbé ògbére o ó dìgbà kan náà thank you very much ọdún yà á yabo fún wa kò ní nira mẹ́ni kankan wa ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi thank you very much God bless you sir.